أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف خلق الله محمد بن عبد الله وعلى آله وصحابه وسلم آمين. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. Àlàáfíà Ọlọ́run, orí ajẹ́njẹ́ tán láti ọ̀dọ̀ Ọlọ́run kó máa bá gbogbo wa gbé níbikíbi tí Olúwa kọ kádàrá wípé ẹ ti join wa lálẹ́ yìí. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin olóríire ẹ̀dá, gbogbo ẹ̀yin alálùbáríkà èèyàn, mo fẹ́ kẹ́ bá mi share fídíò yìí dáadáa. Fẹ́ kẹ́ bá mi pín káàkiri. Ẹ bá mi pín. Kọ́lọ́run wọlá bó ṣe tó nínú àánú ẹ̀. Gbogbo ọ̀rọ̀ ẹnìkọ̀ọ̀kan wa, kọ́lọ́run má jẹ́ kó dàrú láéláé. Ọlá títóbi Ọlọ́run, ọlá agbára ẹ̀, ọlá ògo ẹ̀, ọlá ìpín méjì Ọlọ́run. Kọ́lọ́run wọlá àìní ikú Ọlọ́run fúnra rẹ̀. Gbogbo ẹnìkọ̀ọ̀kan wa, ọ̀rọ̀ wa Ọlọ́run má jẹ́ kó dojúrú. Ìbéèrè wa Ọlọ́run kó fi lé wa lọ́wọ́. Wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Àmín. Quick one. Mi ò ní pẹ́ púpọ̀ lórí ètò yìí. Àmọ́ mo fẹ́ ṣàlàyé àwọn ọ̀rọ̀ kan. Mo wá fẹ́ kí gbogbo ẹni tó wà lórí ètò yìí, mo welcome yín, mo kí yín. Kálàáfíà Ọlọ́run kó jọba nínú ayé yín. Oríire, ìdùnnú, ayọ̀, àlùbáríkà kó jẹ́ ti gbogbo wa. Mo welcome gbogbo yín lápapọ̀. Láwa olóríire èèyàn tí Ọlọ́run ní ká máa pàdé ní orí platform yìí ní àsìkò táwa yìí. Tó ẹ jọ̀ọ́, mo fẹ́ kí ẹ wo àkọlé tí mo kọ lórí tọ́pìkì yìí. Mo ní ìṣẹ̀ṣe làgbà. Ìṣẹ̀ṣe làgbà. Mi ò kọrúkọ ẹ̀ sí orí platform mi rí. Bóyá kí n wá tẹ̀ wá tọ́pìkì orúkọ ẹ̀ ní program tá a fẹ́ ṣe. Káwá ní ìṣẹ̀ṣe làgbà gangan la fẹ́ bá wí o, pé òun la fẹ́ sọ̀rọ̀ rẹ̀ o. Mo ní ìṣẹ̀ṣe làgbà. Why? Do you have evidence of this? Ìṣẹ̀ṣe làgbà. Why? Do you have evidence of this? Ọ̀rọ̀ wa tí a fẹ́ sọ lálẹ́ yìí nìyẹn. Kí ló dé tó já sí pé ẹ̀ ń bínú Islam? Tí ẹ̀ ń bínú. Arábìnrin yìí, ó ti bẹ̀rẹ̀ kíní yìí ó ti pẹ́ tí a ti máa ń dákẹ́ lé lórí. Pàápàá jùlọ nígbà tí ọ̀rọ̀ ta lọ́lọ́run ṣẹlẹ̀ lọ lákọ̀ọ́kọ́. Mi ò rò pé mo rí ẹ rí, mi ò rò pé mo mọ̀ ẹ rí, mi ò rò pé nǹkan kan dèmi àti ẹ papọ̀ rí. Bọ̀ lórí ọ̀rọ̀ wípé à ń sọ òdodo, à ń analyze fídíò nípa bí kéèsì ta lọ́lọ́run ṣe ń lọ nígbà náà lọ́hùn. Àtìgbà yẹn arábìnrin yẹn ti bẹ̀rẹ̀. Kò ní tọ́pìkì méjì tí ò bá mi wí. A bá barrister US máa mú wí. A bá lọrin wí, a bá Islam wí. Ó bá títí ó bá débi dídáná sun odidi Al-Quran. Abú àwọn great grandfather wa aṣọ oríṣiríṣi. Oníranran àwọn ìwà lárábìnrin yìí ń wù. Sábàbí nǹkan kọ́kọ́, sábàbí wípé hatred tí arábìnrin yìí tó ní sí Islam. Hatred yẹn pọ̀ débi wípé lọ́jọ́ kan gbogbo alárí fídíò yẹn, jẹ́ ń sọ fún ọ, ìtàn ò ní gbàgbé láyé. Gbogbo alárí fídíò yẹn tó jáde sórí social media tó ń gbé àwọn ọmọ ẹ̀ ṣépè àti àrọmọdọ́mọ ẹ̀ wípé èyíkéyìí nínú wọn tó bá ṣe Islam báyìí ni kó rí fún wọn. Tó ṣe ìpè náà níjọ́ náà lọ́hùn. Gbogbo ayé lórí fídíò yẹn. Ẹnìkan ò fọ́ọ̀sì ẹnìkan láti wá ṣẹ̀sìn.
ẹnìkan ò mẹ́nìkan ní tipa pé dandan wá ṣẹ̀sìn wa. Ọlọ́run ti sọ fún wa nínú Al-Qur'an wípé bismillahir rahmanir rahim. Olúwa ní ìrẹ Ànábì al-yawm akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakumul islam dinan. Ìní mo parí ìdẹ̀ra mi lérí Ànábì lórí o, mo pé ẹ̀sìn yín fún yín lẹ́ni o, mo sì yọ́nú sí Islam lẹ́sìn fún yín. Islam ò kì í ṣe ẹ̀sìn ẹjọ́ ẹ máa bọ̀bà ìtúláàsì ẹ wá sí ẹ lè rí mùsùlùmí láyé. Ibi tẹ́ bá ti rí mo nídìí ẹ̀, mo dẹ̀ nídìí evidence yẹ. Kẹ́ wá rí mùsùlùmí káwọn Islam wá ṣe handbill. Mùsùlùmí ǹjẹ́ rí láyé kí mùsùlùmí wá ṣe handbill? Islam gidi là ń sọ o. Kó wá ṣe handbill, ìwé ìléwọ́ pépèpé, kó wá máa pín káàkiri ìlú, kó dúró sí bus stop. Àìgbà o, ẹ wá ṣe Islam o. Yàtọ̀ sáwọn tó bá fẹ́ ṣe mòlúdì àbí ṣe nǹkan kan táwọn máa ń ṣe handbill o. Ẹ lè rí láyé kí Islam kí mùsùlùmí wá mú handbill dání, kó wá máa pín káàkiri. Ẹ máa bọ̀ tó bá dijọ́ Jímọ̀ ẹ wá kírun ní Jímọ̀ wá o, tó bá dijọ́ Jímọ̀ ẹ máa bọ̀ wá o, ẹ máa gbé ìṣòro yín bọ̀ wá mọ́ṣáláṣí o, ẹ máa bọ̀ láyé. Ẹni tó bá wà lórí ètò yìí tẹ́ bá rírú ẹ̀rí ẹjọ́ mo nídìí kọ́mẹ́ǹtì yín. Islam káwá kó gbogbo àwọn ọmọjọ́, káwá gbé handbill lé wọn lọ́wọ́, káwá fún wọn síta. Ẹ̀yin kẹ́ lọ Yànàpájà, ẹ̀yin kẹ́ lọ Ṣòdì, ẹ̀yin kẹ́ lọ Ìbàdàn, ẹ̀yin kẹ́ lọ Ṣógbó, ẹ̀yin kẹ́ lọ Ṣún. Ẹ wá máa pín handbill yìí káàkiri pé ẹjọ́ ẹ dákun ẹ máa bọ̀ wá káwá wọnú dánfò àbí ká wọnú mòlú ẹ̀ ká máa handbill wò lẹ́yìn àyè. Handbill pé kẹ́ máa bọ̀ wá kírun, handbill pé máa bọ̀ wá ṣẹ̀sìn, handbill pé máa bọ̀ wá ṣe Islam. Ẹni tó bá wà lórí program yìí lálẹ́ yìí tẹ́ bá rírú ẹ̀rí ẹjọ́, I need your comment. Gbogbo ẹ̀yin olóríire tẹ́ wà lórí ètò, gbogbo yín ni mo welcome. Ẹ bá mi share program yìí dáadáa. Hassan Wasiu ǹjọ́ ṣẹlẹ̀ rí bẹ́ẹ̀? Àwa ò dẹ̀ kí n tako ẹ̀sìn ẹni kankan. Ọ̀nà tó wù ẹ́ ló mú láti rìn. Ọ̀nà tó wù ẹ́ òun ló gbéra láti máa ṣe. Islam iṣẹ́ sì tún wá wó ẹ lábẹ́ ẹnu lé pé dáadáa ó yá máa bọ̀ wá mọ́ṣáláṣí lè ní máa bọ̀ wá ká máa wá pín handbill káàkiri. Ó yá àsìkò Jímọ̀ títí ọmọ bọ̀ wá kí Jímọ̀ báyìí o. Islam ò kí ṣẹ̀sìn gbàǹjo. No, kò ṣẹlẹ̀ rí bẹ́ẹ̀ sí mùsùlùmí, kò sì ní ṣẹlẹ̀ torí pé wa raditu lakumul islam dinan. Al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakumul islam dinan. Olúwa ni mo ti parí ẹ̀sìn yẹn, mo ti gbé ẹ̀sìn yẹn, mo dẹ̀ ti yọ́nú sí Islam lẹ́sìn fún yín. O lè lọ sí bus stop kan nísìn kó wá rí àwọn àfáà àbúkó rí àwọn mùsùlùmí kan kóra wọn jọ kan máa lùlù gbágángbágángbágán kí ló dé? Ó yẹ máa bọ̀ o, ẹ wá kí Jímọ̀ ní o, ó yẹ máa bọ̀ o, ẹ wá kí. No, a ní polówó kó yá ẹ máa bọ̀ wá gbá àwẹ̀ títò láyé. Àwẹ̀ fúnra rẹ̀ ní ó polówó ara ẹ̀. Àwẹ̀ fúnra rẹ̀ ló máa polówó ara ẹ̀. Láàfin mọ̀ yìí pé Ramadan òde. Básìkò ọdún Iléyá bá dé, àsìkò ọdún Iléyá ní ó polówó ara ẹ̀, hajj ní ó polówó ara ẹ̀. Torí pé gbogbo oṣù kọ̀ọ̀kan nínú Islam ló ti ní tí Ọlọ́run torí ẹ̀ gbé kalẹ̀. Tó arábìnrin ìṣẹ̀ṣe làgbà yìí, gbogbo ọjọ́ ayé ẹ̀ láyé ó máa attack personality mi dáadáa. Máa attack personality mi. But eléyìí ló máa wá jẹ́ enough. Hamza Buhari ọmọ dáadáa ó máa fà wá nù. Eléyìí ni ó wá jẹ́ èyí tí a fẹ́ pe odidi ìjọba Nàìjíríà kó bá wa dá sí. Jẹ́ kí n tàn ẹ́ o, ìwọ tó wà lórí ètò, kò sílùú tó wà láyé yìí o, lábẹ́ sánmà yìí o, tó fi ìjọba ò lè mú ọ.
ìyẹn ló máa mú mi gbé ọ̀rọ̀ yìí wá. Ẹ jẹ́ n kọ́kọ́ gbé báyìí. Kò sí nǹkan táwa ń polówó, gbogbo ọ̀rọ̀ wa tá bá bẹ̀rẹ̀ á sọ fáwọn tó jẹ́ mùsùlùmí ẹgbẹ́ wa pé ẹ̀yin mùsùlùmí là ń bá wí o. Ẹ jẹ́ kóòtù mi ẹ̀yin tẹ́ wà lórí ètò tẹ́ jẹ́ followers mi. Okay, yawa Adéjọkẹ́ Zaura, you are welcome. Ẹ kóòtù mi, ẹ̀rí tí bá ń ṣe program wa tá bá ń ṣe, a máa ń sọ pé mùsùlùmí là ń bá wí o. Mùsùlùmí là ń bá wí o. Mùsùlùmí là ń bá wí, mùsùlùmí má lọ ṣẹbọ o. Mùsùlùmí má forí balẹ̀ fún nǹkan mi lẹ́yìn Ọlọ́run o. Mùsùlùmí má gbà wípé nǹkan kan lè yanjú ọ̀rọ̀ ẹ lẹ́yìn Ọlọ́run o. Tí ò bá rí bẹ́ẹ̀, ẹ jọ̀ọ́ ẹ need láti kóòtù ọ̀rọ̀ yìí. Torí pé ṣe rí program wa talẹ́ yìí tá ń ṣe. Program wa talẹ́ yìí tá ń ṣe. Today is on the 13th of December 2023. Program tó ń wáyé láti Sabilun Najat TV tá ń ṣe lálẹ́ yìí ní dédé aago 8 alẹ́ Nigerian time. Program yìí ó wà recorded. Àwọn afẹ́ kí ìjọba Nàìjíríà gẹ́gẹ́ bí àdéhùn àti ọ̀rọ̀ tá a sọ lálẹ́ yìí kí n tó parí meeting ká tó bọ́ síbí kan monitor program wa yìí dáadáa. Arábìnrin náà ní ìgbà kan wá ó kọ write up kan sí orí page ẹ̀ tí wọ́n ń pè ní Ìṣẹ̀ṣe làgbà. Ó ní Sabilun Najat TV wá wo àwọn baba ńlá rẹ̀ ní ìgbà tí wọ́n wá sí London fún ìgbà àkọ́kọ́. Wọ́n ń bá iná ojú òpópónà ya àwòrán. Mo ti sọ fún ẹ wípé inú igbó ni ọmọ ẹranko yìí ń gbé. Ìṣẹ̀ṣe làgbà ló gbé jáde ńlẹ́lẹ́. Ẹ bá mi share program yìí dáadáa ẹ jọ̀ọ́. Good. Ó gbé yẹn jáde ní ìgbà kan. Ó gbé odidi Al-Quran ó dáná sun lórí afẹ́fẹ́, excuse me, lórí social media. Ó gbé odidi Al-Quran ó dáná sun gẹ́gẹ́ bí hatred tó ní sí Islam. Níjọ́ náà lọ́hùn akéwì kan tí wọ́n ń pè ní akéwì Sunna ó dá lóhùn ó fún lé sí ọ̀rọ̀ ẹ̀. Òun lélẹ́yìí. Bó ṣe dáná sun Kùránì yẹn lẹ́rìn yìí o. Nígbà tó dáná sun Kùránì yẹn, akéwì yẹn ló jáde ló fún lésì ọ̀rọ̀ ẹ̀ nígbà náà. Tí ẹ bá ń pẹ̀rẹ̀ kó tó ní ńlá, mo rò bóyá kó o bọ́ sí gbangba. Èmi ò tí ì rí èèyàn tó pọ̀ lórí social media yìí táyà tí Ìṣẹ̀ṣe làgbà òpònú. Ẹbí mi léèrè pé kí ni mo rí? Ohun tí mo rí ni pé kéèyàn ó torí ipò ń bá àwọn èèyàn kan jà, ó lóun fẹ́ bayé wọn jẹ́, ó sì mówó lápò ara rẹ̀, ó fi ra Kùránì, ó dáná sun sẹ́ẹ̀rí gbogbo púpọ̀. Kùránì tó dáná sun, ohun tí ẹ nígbàgbọ́ nú ẹ̀ ló jẹ́. Ọ̀nà tó wá gbà dáná sun kò nípa lára kankan fún wọn. Sáwọn ló ń bá jà bó ń fìyà jẹra rẹ̀, òun fowó ṣòfò tó ń fàkókò ṣòfò. Torí bó bá dáná sun Kùránì kò dé mùsùlùmí kù, bẹ́ẹ̀ ni kò nípa lára kankan fún wa. Ìwọ ló ń fira rẹ̀ ṣẹlẹ́yà tó ń yẹ̀yẹ́ ara rẹ̀ lórí social media. Kò tiẹ̀ dá kọ́ba mímọ́ dáwọn èèyàn tí wọ́n lọ́gbọ́n kó mọ̀ sáwọn òmùgọ̀ díẹ̀díẹ̀ láàrin wọn. Bó o láyé ó ṣe dùn bá àbá láwọn èèyàn díẹ̀díẹ̀ tí wọn ò ní làákàyè. Mo tún gbọ́ wípé báwọn ìran dínà ẹ̀sìn pè pé wọn ò gbọ́dọ̀ di mùsùlùmí. Ṣé wọ́n tiẹ̀ ti ní ìrandíran ìwọ tó ti parẹ́ tìrantìran? Èèyàn tó bá bí wọ kan ṣoṣo lọ́mọ onítọ̀hún ò tí ì bọ́mọ tó ní làákàyè. Béèyàn bá tún wá bírú ẹ tó pọ̀ bíi mẹ́rin kó
lajá fẹ́ bí ilẹ̀ ju gbogbo lọ ìran ọmọ ológin ní yọngànjẹ nínú sàásùn àwa gan ò rò pé nǹkan gidi lè tara rú ẹ jáde àmọ́ bá mímọ́ ṣáájú ẹ̀dá ó sì tóbi ju gbogbo wa lọ ó ṣépè jù bẹ́ẹ̀ lọ bọ́ba mímọ́ bá ní kọ́ mọ rí ó jáde lára rẹ àwọn ọmọ òun ó ṣe mùsùlùmí èpè tó o ṣẹ́ kò sì ní jà a ò kúkú mọ bí ó ti forí jálé agbọ́n bóyá pé ìrandíran ní ìjà ọ́ bóyá àwọn baba ńlá kú bàbá rẹ ti gégùn fúnra rẹ ni gbogbo ẹ̀yin wèrè tó kù tẹ́ ẹ fẹ́ dáná sun Kùránì pátápátá ẹ bọ́ sọ́jà kẹ́ra kó pọ̀ bámbám ni tá a bá lọ́ba mímọ́ ń dáàbò bo Kùránì wa kì í ṣe wípé adébẹ́yìn dìndìnrín yìí bá mọ̀ọ́mọ̀ dáná sun kò ní jó ìtumọ̀ tó súnmọ́ ni wípé Kùránì ò ní parẹ́ láéláé lórílẹ̀‐èdè bẹ́ẹ̀ sì ni ojoojúmọ́ lọ́ba mímọ́ ń gbéga sí àwọn èèyàn tẹ́ ha lọ́dún tó kọjá ẹ tún wò ní wò wọ́n tó ti lé ìwé tí wọ́n fẹ́ tọwọ́ bọ̀ lọ́jọ́ sí tí wọ́n fẹ́ fi kún tí wọn ò rí fi kún wọ́n fẹ́ yọ kúrò níbẹ̀ kò tún ṣeé ṣe fún wọn gbogbo òwe ló ní new edition ṣùgbọ́n Kùránì ò ní kí ló tako owó dáàbòbò bẹ́ẹ̀ Kùránì ò ní jóná tá a wí kì í ṣe wípé níbẹ̀ bá mọ̀ọ́mọ̀ dáná sun èèyàn tó lálàá wípé òun ò ní kú bó bá wá jábọ́ lórí òkè alájà 12 bó bá rí bọ́ọ̀lù lẹ̀ òun ní lọ kẹ́nìkan lòun lóògùn títí kó sùn lẹ́nu rélùwéè àìmọye lílarí tó ti jó kọjá ṣùgbọ́n tí Kùránì ò jó bó o bá mọ̀ọ́mọ̀ dáná sun tó wá jó kò sẹ́ni tó sọ fún ọ tẹ́lẹ̀ pé kò ní rí bẹ́ẹ̀ àmọ́ bá a bá rẹ́ni tó dán wò kówó gbẹ̀yìn rẹ̀ àwọn kan ṣe bẹ́ẹ̀ jọ́ kínní àná ṣèwádìí ìtàn bó o ní ẹsẹ̀ kúrò láyé kò tún mọ síbẹ̀ já àná mọ́ òdodo ni kódà bẹ́ẹ̀ gbàgbọ́ bẹ́ẹ̀ bá kú sórí ẹbọ ẹ wọnú ẹ̀ nígbẹ̀yìn. mo bẹ̀rẹ̀ wí lọ́jọ́ sí mò ń kéwì tèmi ní. Alhamdulillahi Rabbil Alamin. Mo eléyìí ni fídíò tí ó ṣe lọ́dún náà láìpẹ́ yìí tó dáná sun odidi alukuraan kí akíwì yẹn kó tó fún lésì látàgbà yẹn òun ló kọ write up tó sọ pé ó kọ write up yìí ní 21st of November 2023 ó kọ síbẹ̀ wípé Sebilu Najat TV wá wo àwọn baba ńlá rẹ̀ nígbà tí wọ́n wá sí London fún ìgbà àkọ́kọ́ wọ́n bá iná ojú òpópónà ya àwòrán mo ti sọ fún ẹ wípé inú igbó ni ọmọ ẹranko yìí ń gbé ó wá lọ mú fọ́tò Emir of Katsina and entourage admiring High Park traffic light in London on May 1st, 1933 ó lọ mú fọ́tò yẹn ó wá gbé orúkọ mi sí òkè ẹ̀ òní eléyìí alhamdulillah ó wá ń bá bọ̀ oríṣiríṣi akéwì yẹn tó fún lésì lórí yẹn náà ní táìmù yẹn ó sá ń bá bọ̀ ó ń bá bọ̀ láti gbà yẹn oríṣiríṣi àwọn fídíòs òun ló ń ṣe èyí tó wá ṣe tó ta fi wá call attention ìjọba lé lórí ó ní wípé ó fi ẹ̀sùn apànìyàn ó fi kàn mí ó fi ẹ̀sùn apànìyàn ó fi kàn mí ní ọ̀sán yìí around bóyá 12 o'clock làwọn àkọ́kọ́ la attention mi pé kí n lọ wo ohun tí ìṣẹ̀ṣe làgbà tó gbé sórí péjì ẹ̀ ohun tó gbé sí orí péjì ẹ̀ lélẹ́yìí after 1 hour tí ó gbé sórí péjì ẹ̀ làwọn èèyàn call attention mi ni wọ́n pè mí ó kọ síbẹ̀ wípé ẹ gbà wá o Sebilu Najat TV àwọn ẹbí ẹ fẹ́ pa ààrẹ òpìtàn Al-Fulanniy nǹkan ò gbọdọ̀ ṣe ààrẹ òpìtàn o
wọ́n ní man tí wọ́n pè ní ààrẹ òpìtàn ó dàbí ẹni pé Mr. Laji Abbas tó máa ń sọ ìtàn Yorùbá yẹn ilẹ̀ Yorùbá. Okay, wọ́n ní máa yẹn nọ́mbà kan tírẹ́tì máa yẹn nọ́mbà kan pè máa yẹn kódà nọ́mbà náà rèé. Nọ́mbà yẹn ni +2349127573011. Nọ́mbà yẹn nìyẹn. Àti forward nọ́mbà yẹn àti gbogbo messages yìí àti forward ẹ̀ Abuja. Nọ́mbà yẹn wá send message sí ààrẹ òpìtàn yẹn nítorí dà wọ́n papọ̀ Allahu alam nítorí ń jọjọ fà papọ̀ Alhaji Laji Abbas náà porúkọ ẹ̀ ṣe jàre. Ó dà pé nọ́mbà yẹn wá send message sí wípé I have been calling you since and you refuse to pick your calls. No problem. I just want to let you know that all your information is with us, where you stay and including where you ẹ can lọ sórí kíní ọdọ àpẹ screenshot lélẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share program yìí dáadáa. Yeah. Ló jẹ́ kí n béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé evidence wà fún. Yeah. Ó ní ẹ gbà wá o. Sabilu Najat TV àwọn ẹbí ẹ fẹ́ pa ààrẹ òpìtàn. Al-Fulanniy nǹkan ò gbọ́dọ̀ ṣe ààrẹ òpìtàn o. Yeah. Ó wá ní nọ́mbà yẹn tó wá ń pè tó ń pe ẹni tó ń jẹ́ Alhaji Laji Abbas yẹn nọ́mbà yẹn ni mo pè jáde lẹ́ẹ̀kan yẹn. Message tí nọ́mbà yẹn send sí arákùnrin yẹn ni pé I have been calling you since and you refuse to pick your calls. No problem. I just want to let you know that all your information is with us, where you stay and including where you are right now. We are watching you. I promise you that I promise you that I will kill you and I will make you feel the pain before I take your life. Mark my words, I will visit you. Pẹ̀lú nọ́mbà +2349127573011. Laji Abbas yẹn òun gbé sórí péjì ẹ̀ ó pariwo síta fáyé pé ẹ̀yin ìjọba ẹ gbà òun o. Nọ́mbà kan ṣe báyìí pẹ̀lú òun o. Nọ́mbà kan ó send message sóun o. Ẹ jọ̀ọ́ tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ síyàn nítorí ẹ̀kẹ́ nìyẹn ṣe kó lọ sí nearest police station kó lọ fẹjọ́ ẹ̀sùn ìjọba. Nọ́mbà kan threaten mi o, nọ́mbà kan pè mí o, kódà mẹ́sẹ̀jì tó kọ sí mi rèé. Báwo ni èèyàn ó ṣe ní nọ́mbà tó máa wà registered pẹ̀lú NIN ní Nàìjíríà tí wọ́n ní máa mú onítọ̀hún yẹn even ìbò ló fẹ́ sá sí with tracking wọ́n á mú. Gbogbo àwọn tí nọ́mbà gbogbo ẹni tí nọ́mbà yẹn tó bá lọ sí bóyá Airtel ni àbí MTN ní nọ́mbà yẹn tó bá lọ sí wọ́n lè lọ gba gbogbo àwọn tó nọ́mbà yẹn tí ń bá sọ̀rọ̀ láyé wọ́n lè lọ gbà wá tí wọ́n á dẹ̀ mọ ẹni tó ní nọ́mbà náà ibi tó ń gbé kí ló ń fi nọ́mbà yẹn ṣe. Ìwọ ìṣẹ̀ṣe làgbà yìí nígbà tí arákùnrin yẹn Laji Abbas yẹn tó pariwo síta wọ́n wá lọ gbé sórí péjì ẹ pé ẹ gbà wá o. Sabilu Najat TV ìyẹn èmi àwọn ẹbí ẹ fẹ́ pa ààrẹ òpìtàn ó láwọn ẹbí mi fẹ́ pa ààrẹ òpìtàn. Al-Fulanniy nǹkan ò gbọ́dọ̀ ṣe ààrẹ òpìtàn o. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin olóríire ẹ̀dá gbogbo ẹ̀yin alálùbáríkà èèyàn gbogbo ẹ̀yin tí ò ní bàjẹ́ fún kọ́ńtẹ́ǹtì ohun tó gbé kalẹ̀ yìí tó kọ kalẹ̀ yìí ẹ jọ̀ọ́ kí ni ẹ̀sùn tó fi kàn mí yẹn? Ẹ jọ̀ọ́ kí ni ẹ̀sùn tó fi kàn mí yẹn? Kí ni ẹ̀sùn tó fi kàn mí yẹn? Ó fi ẹ̀sùn apànìyàn ó fi kàn mí. Ǹjọ́ ní evidence? Ṣó ní evidence tó lè báàkì mẹ́sẹ̀jì ẹ̀ yìí
Show ní evidence tó lè back it up. Show ní evidence tó lè back it up. Ẹ rí pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mi ò ráyè tí wọ́n mọ́ nǹkan èmi kàn bá àwa ṣe program tí wá lọ. Tí ẹ dá sọ̀rọ̀ ẹnìkan kan ọmọ èmi kàn ṣe tèmi lọ. Pẹ́dà ọ̀rọ̀ ta lọ́lọ́run. Ìdásímọ́ èmi bá tèmi lọ. Ǹjẹ́ nǹkan tó gbé sórí page ẹ̀ yìí show ní evidence ẹ̀ láti proof ẹ̀. Italy ló wà o. Italy ló wà o. Ìjọba Nàìjíríà pẹ̀lú àṣẹ títí Ọlọ́run. Pẹ̀lú àṣẹ títí Ọlọ́run. Lórí social media ló gbé sí. Ẹ bá mi share program yìí dáadáa, ẹ jọ̀ọ́. Ẹ bá mi share ẹ̀ dáadáa. Ẹ bá mi share ẹ̀ dáadáa. Ìlú Ìtàló ló wà. Àtiwọ́ àtàwọn ọmọ àti family ẹ̀. Ó dá mi lójú pé ìjọba Nàìjíríà wọ́n á visit ẹ̀. Oníwèé ìgbélu o. Oníwèé ìgbélu o. Wàá mú fídíò ibi tí mo ti defame ẹ wá rí. Wàá mú fídíò ibi tí mo ti dárúkọ rẹ wá rí. Lẹ́yìn alẹ́ yìí tí mò ń ṣe gbogbo program tá à ń ṣe lálẹ́ yìí ó wà recorded. Ọlọ́run ọlọ́jọ́ ìní á ṣàánú wa. Gbogbo ẹ̀yin èèyàn ṣe ti rí ohun tí arábìnrin yẹn ṣe orí social media. Òun ló gbé sí. Ó fi ẹ̀sùn apànìyàn ó fi kàn mí wípé àwọn fámílì mi náà fẹ́ pa ààrẹ Laji Abbas. Ìyẹn máa tó máa ń ṣe ìtàn yẹn. Máa tó máa ń sọ̀rọ̀ nípa ìtàn yẹn. Kò sí wàhálà. Wọ́n á fi sí tiẹ̀. Ìjọba ò fi sí tiẹ̀. Ìjọba wọ́n á fi sí tiẹ̀ o pẹ̀lú àṣẹ t'Ọlọ́run ní kíákíá. Kò wá láti wá proof. Wá láti wá proof evidence tó ní. Kò wá láti wá ṣàlàyé evidence yẹn tó ní. Tó fi mọ̀ wípé àwọn ẹbí mi tó tún wá dárúkọ mi Al-Fulanniy. Al-Fulanniy nǹkan kò gbọdọ̀ ṣe ààrẹ òpìtàn o. Dájúdájú o ti ní evidence gidi lọ́wọ́ tó lè fi back up right up ẹ̀ yẹn pẹ̀lú àṣẹ títọ́ Ọlọ́run. Ìjọba ó dẹ̀ pè ẹ́ láti wá sọ evidence tó ní tó fi mọ̀ wípé ṣé Laji Abbas ló sọ fún ẹ pé Al-Fulanniy ni àbáwọn family mi ni ìyẹn ààrẹ òpìtàn ṣóun ló sọ fún ẹ ló dárúkọ mi fún ẹ. Sàlámà ẹ ló sà. Ẹ kálẹ́ sà. Ẹ kálẹ́ àwọn kan sọ̀rọ̀. Àwa nìyẹn sà. Alhamdulillah dúpẹ́ sà. Yà ọ̀rọ̀ ṣe ti rí kíní right up yẹn. Báyìí ni mo rí ẹ̀. Alhamdulillah mo ti gbé yín sí speaker because ọ̀rọ̀ orí social media ni mo fẹ́ kẹ́ bá mi sọ̀rọ̀ lórí ẹ̀. Wẹ́ẹ́ mo kí gbogbo àwọn èèyàn wa ní kí ẹ̀yẹ pé sàlámù alaykum wa rahmatullahi wa barakatuh. Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Mo kí àfáwà akramakumullah. Naam. Ẹ rí lórí mátà yìí, ọ̀rọ̀ tí a ti ń sọ fáwọn èèyàn láti ọjọ́ iná ni pé gbogbo nǹkan téèyàn ò bá ti ní evidence ẹ̀ dájúdájú kó má máa wá sí orí social media láti wá máa polongo nǹkan tí ò ní evidence. Torí lábẹ́ òfin àgbà kan sọ pé a suspect èèyàn pé afurasí èèyàn tàbí kárù wípé ẹnìkan ló máa wà nídìí nǹkan wípé arù táà ní ẹ̀rí tó dájú òfin ò gbà rárá òfin ara mọ́. lóru ẹni ìsìn ó ń sọ pé kán bá àwọn ẹni tó ní nọ́mbà ni ó ní wọ́n fi ń pe òun. Ìtumọ̀ ẹ̀ ní pé kò tẹ̀ sí ìmọ̀ ẹni tó ní nọ́mbà. Yes. Ó dẹ̀ ti
wá associate ẹ̀ mọ́ Al-Fulanniy ló fi ń pariwo wípé tó Al-Fulanniy ló fi máa gbà wọ́n ọgbọ́n Al-Fulanniy. Gbọ́ yín dáadáa o. Gbọ́ yín dáadáa mọ́sà o. Gbọ́ yín dáadáa o. Yàrá tí ń gbọ́ yín báyìí. Sọ mo ní gẹ́gẹ́ bí irú ẹni ìsìn kò tí ì mọ ẹni tó ní nọ́mbà tó ti yá wá tó ti ń associate ẹ̀ mọ́ ẹnìkan tó ti ń pariwo Al-Fulanniy. So nǹkan téèyàn ò bá tí ì rí àrídájú ẹ̀ tó bá lọ ń dún ọ̀ràn ẹ̀ tó bá lọ ń dún mọ́ ẹnìkan tó bá jẹ́ pé lẹ́yìn ọ̀rẹ́yìn kò rí ẹ̀rí fi lélẹ̀ wípé ẹni tó ń dún ẹnu mọ́ tó ń sọ pé òun ló ṣe nǹkan wọ̀nyí ìwà ọ̀daràn náà ni a máa kà kún ní abẹ́ òfin. Torí ẹni tó bá lọ sórí social media ń sìn yàtọ̀ fún pé ìbanilórúkọ jẹ́ tí ó ń rọ̀ mọ́ torí gbogbo ẹni tó bá ti gbọ́ lọ báyìí pé lágbájá ló fẹ́ pa ẹni tí ó ń dárúkọ pé wọ́n fẹ́ pa yín sìn yìí. So gbogbo àwọn èèyàn á ti máa fi ojú ọ̀daràn wọ́n á ti máa fi wo ẹni tí ó dárúkọ wípé òun ló fẹ́ pa èèyàn tó ń dárúkọ Al-Fulanniy. Torí àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn òfin àyè gbà rárá ìwọ̀n ẹ̀ṣẹ̀ ní abẹ́ òfin. Yàtọ̀ fún pé àbàyàn lórúkọ jẹ́ ó ti kó ìpayà ó ti kó bá ẹni tí ó dárúkọ yẹn wípé òun ló fẹ́ pa òun tó dẹ̀ ti wá ń pe ọlọ́pàá wípé kán wá àrẹ́sì ẹni yẹn. Tó gbogbo àwọn irú ìwà báyìí wàhálà ni ẹni yẹn wá sí ara ẹ̀ lọ́rùn. Òfin ò fààyè gbà ká má sí ìrí àrídájú pé lágbájá yìí ni. Tó nǹkan tá a máa sọ fáwọn èèyàn ní pé tó bá tiẹ̀ fúnra sí ìyàpò ló máa jẹ́ wàá competition ẹ jẹ́jẹ́ tí ò sẹ́ni tó máa mọ̀ wàá lọ fi lé àwọn agbófinró ní ọwọ́. Àwọn agbófinró lọ́wọ́ àwọn agbófinró yìí wọ́n wá ṣe ìwádìí wọn lábẹ́lẹ̀. Irú nọ́mbà tó sọ ẹ báyìí kan jẹ́ tó máa dárúkọ ẹni tó ní àwọn agbófinró wá ti ṣe. Wọ́n á ti ṣiṣẹ́ lórí nọ́mbà náà. Mo ní wọ́n á ti ṣiṣẹ́ lórí nọ́mbà. Wọ́n á ti ṣe iṣẹ́ lórí nọ́mbà yẹn wọ́n á sì mọ ẹni tó ní nọ́mbà yẹn. Nọ́mbà wá sì máa pẹ́ ni tó fura sí yẹn náà ló ní nọ́mbà yẹn. Àwọn agbófinró ló máa wá pè ní yẹn. Wípé wọ́n ti kọ petition mẹ́rin o. Wípé olúkòkò láti pààyàn 20 to life. Wípé lára àwọn ìwádìí tá a ṣe wọ́n á fi nọ́mbà yẹn hàn. Wípé báwo ni nọ́mbà yìí ṣe jẹ́. Àti trace ẹ̀ wá ti rí pé wọ́n ló ń lò ó. Àbí a ti rí connection ìwọ pẹ̀lú nọ́mbà yìí papọ̀. So ìgbà yẹn ló tó di nǹkan tí wọ́n lè gbé sí ìta wípé a ti fura sí lágbájá. Má tẹ̀tẹ̀nu mọ́ pé afurasí ni àti sọ pé òun Òun ló ṣe. Bóyá lómi ìdán ló já fóònù ẹ̀ lò wọn àti ìmọ̀. Àwọn ọlọ́pàá àbọ̀yẹ́ ni àwọn ti ṣàlàyé fọlọ́pàá. Bíbí ti tẹ̀ sọ yìí lágbájá ló gba fóònù mi lọ tó ló ń fẹ́ lò fún nǹkan báyìí. Máa tún wẹ́ nìyẹn. So máa tún mú wá béèrè lọ́wọ́ ẹ̀ pẹ́tọ́ bá ò já fóònù lágbájá. Kò pe ẹni báyìí. Tó ṣùgbọ́n kéèyàn wá jáde síta sí ilé yìí ó ti dún ìwà ọ̀daràn ó ti dún mọ́ ẹni yẹn. So ó ti sọ ìṣe ẹni bó ti bọ́ ọlọ́pàá ó ti pe gómìnà. So lábẹ́ òfin báyìí ó ti supply false information. Táwọn yẹn bá wá lọ tán bá wá wà bọ̀ ó jẹ́ pé àdìgbò lánàá. Ẹ̀sà ṣe ń gbọ́ ẹni tí ó ní wọ́n fẹ́ pa òun ọ̀tọ̀ ni ẹni tó ní wọ́n fẹ́ pa òun yìí ọ̀tọ̀ ni òun ò dárúkọ ẹnì kankan. Ẹni tó gbé síta ló dárúkọ ẹni tó wá gbé síta ẹni tó gbé síta mo fẹ́ kẹ́ lè máa ṣàlàyé ẹ̀ dáadáa. Ẹni tó gbé síta tó ń dárúkọ pé Al-Fulanniy àwọn ẹbí ẹ̀ wọ́n fẹ́ pa ẹ má jẹ́ kí wọ́n pa ààrẹ òpìtàn good. Ẹ má sọ̀rọ̀ yín lọ. Ẹni pé wá ní Al-Fulanniy. Yes. Ètò gbọ́dọ̀ ṣe ààrẹ òpìtàn o.
So ẹni pé àti ẹbí Al-Fulanniy Yes. àti Al-Fulanniy ó kó wọn pọ̀. Bẹ́ẹ̀ni. Ẹ̀ka wá o tẹ̀lé ìrìnàjò TV àwọn ẹbí ẹgbẹ́ pa ààrẹ Òpìtàn. Al-Fulanniy nǹkan ògbódọ̀. Ó wá sọ pé IGP ọ̀gá ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́, IGP ọ̀gá ìpínlẹ̀ kọmíṣánná pólíìsì Ọ̀yọ́ State. Ẹ gbọ́dọ̀ wá ẹni tó ní nọ́mbà yìí jáde. So nígbà tó ní kán wá ẹni tó ní nọ́mbà yìí jáde, ṣé àmọ́ pé níbẹ̀rẹ̀ òun fún rẹ̀ ti dárúkọ ẹni tó gbà ẹ pé ó ní nọ́mbà. Good of you. Ẹ wá ní pé ẹ wá ẹbí Al-Fulanniy àti Al-Fulanniy ẹ wá wọn jáde níbi tí wọ́n bá wà kẹ́ àrẹ́sì wọn. So ìpẹ́tẹ́ bá mojú sequence yẹn ṣe lọ. Ó lè dárúkọ àwọn tó sọ pé wọ́n fẹ́ pa ààrẹ Òpìtàn. Àwa gẹ́gẹ́ la pààyàn báyìí. Àwa la pààyàn. So lẹ́yìn ẹ̀ tó wá pé ọ̀gá ọlọ́pàá pátápátá lẹ́yìn ẹ̀ tó wá pé kọmíṣánná Ọ̀yọ́ sí. Bẹ́ẹ̀ni. Pé kán wá wọn jáde. So àwọn yẹn náà ló fẹ́ kán wá sí ìta. So ó ti fi ẹ̀sùn ọ̀daràn bẹ́yẹn ó ti fi kàn wọ́n. So implication ní pé tí wọ́n bá wá lọ tí wọ́n bá wá bọ̀ tí ìbá ṣe Al-Fulanniy àti ẹbí ẹ̀ tàbí iléeṣẹ́ tẹlifíṣàn Al-Fulanniy kò lọ́wọ́ ń bẹ̀. Ó mìíràn kó tẹ̀sí kọ́kọ́ fún ọlọ́pàá ní false information náà. Torí nínú nǹkan tó sọ ẹ̀ báwo ti orúkọ. Tó bá jẹ́ báwọn kan fẹ́ pa òun tó dárúkọ rárá tó wá fi nọ́mbà náà tó wá fi síta. Everybody, fóònù yín yẹn ń lò díẹ̀díẹ̀ a gbọ́ dáadáa sà. Fóònù yín yẹn ń lò. Ok. A ti ń gbọ́ báyìí. So bó ṣe wá dárúkọ yẹn tó wá sọ pé kọ́lọ́pàá lọ arrest àti màbáwọn tó dárúkọ yẹn náà ní first target. Àwọn ní primary suspect ọlọ́pàá. Evidence here tó wá ní evidence here tó bí kan kéèyàn tó lè jáde sórí social media tó dárúkọ yàn ó ní evidence tó dájú nìyẹn. Ok, àwa mú evidence ẹ àwa mú wá. Ok. Ó mú evidence wá kò mú evidence wá ẹni tá pariwo síta báyìí ó yẹ kó náà gbé gbèsè. Dáa definitely tí mo fẹ́ kí gbogbo ayé gbọ́ náà nìyẹn torí pé tí. Lọ́pọ̀ wọn ti pariwo mi o ìpè mi ni èmi àti ẹbí mi ni a fẹ́ pa ààrẹ Òpìtàn. Torí nígbà míì ẹni yára lùgùn ń gbè. Bẹ́ẹ̀ni. Ẹ̀mí ẹni ẹ ti wà ní díjà báyìí. Tó sí àwọn àyàn ààrẹ Òpìtàn tó bá sọ pé òkè oko tó pa mí ìlú ni màá kọ́kọ́ lọ pa wọ́n. Tí wọ́n bá lọ àtàkì ẹni tó dárúkọ ń sìn ó ti fi láìpẹ́ ni yẹn on the line. Ó ti fi láìpẹ́ ni tí wọ́n dárúkọ ẹ̀ báyìí ó ti fi sí rísìkì. Torí nígbà míì ẹlòmíì lè sọ pé self defence is the best defence. Yes. Ṣé dàgbà tó o fi máa dúró de ọlọ́pàá kó tó di kó káwọn mọ́. Kó náà tètè ya ká mọ́ kẹ́ bí self defence. Kó náà yà gàgà ẹ̀. So ó ti put the life Al-Fulanniy àti ẹbí ẹ̀ ó ti put ẹ̀ sí danger báyìí. Torí nígbà míì wà bóyá ẹni ẹ náà bóyá láwọn dídì kan kú tiẹ̀. Òun náà láwọn followers tiẹ̀. Olú láwọn followers tiẹ̀ náà. Nẹ́tíwọ́ọ̀kì yẹn tuntun lọ́lẹ̀. Yes. Ẹ bá wa check fóònù yín yẹn jọ. Ẹ bá wa check ẹ àtúngbọ́ mọ́. Hello. Àṣẹtúngbọ́ báyìí ni. So Al-Fulanniy níbi láti tètè lọ gé bọ́lọ́pàá ìpínlẹ̀ Èkó ti wà ìdí. Àwọn tẹ ìyẹn ti mo kàn fẹ́ kí gbogbo ayé kí wọ́n gbọ́ ni ìyẹn ti kọjá. So tí wọ́n bá jẹ́ ìmẹ́ni ẹ̀ ń sìn
pé ìbéèrè mi lọ́wọ́ yín kó jẹ́kọ̀ọ́ fáwọn ẹlòmíì irú àwọn ẹ̀sùn báyìí fẹ́ni tí ò sí ní Nàìjíríà tó wá firú ẹ̀sùn apànìyàn kàn yán Nàìjíríà kí ló fi sọ ń pa ẹ̀. sọ́nà yìí tó bá tó ti jẹ́ orí social media láàrin universal offence nìyẹn. Good. ẹ̀ṣẹ̀ tó jẹ́ pé kò síbi tí ọwọ́ òfin ò yẹ kó ti tó ẹni yẹn nìyẹn. so lẹ́yìn wà ní China ó wà ní Russia anywhere in the world tó bá ti dórí social media ó ti káàdì gbogbo àgbáyé. torí àná ibi tí nǹkan bá ti ṣẹlẹ̀ náà la máa ń sọ pẹ̀lú ìwọ̀n ẹgbẹ́ ẹni tí wọ́n sọ̀rọ̀ sí Nàìjíríà ló wà ẹni tó sọ̀rọ̀ wà bóyá ní òkè òkun. ó wà ní Italy ló wà. Italy tó wà yẹn báyìí ìwà ọ̀daràn náà ni ara nǹkan tá a lè kà mọ́ búyè sábà búyè náà ni gbogbo nǹkan wọ̀nyẹn lórí gbogbo nǹkan tó bá ti máa kó ìpayà bá èèyàn tí o bá ti ṣe látòrí social media tó bá ti ṣe látòrí internet tó jẹ́ pé ìwé àfẹ́niyẹn bá wà o ti subject ẹ̀ to certain psychological trauma tó bẹ́ẹ̀ mẹ́ẹ̀ máa bòróòró tó universal offence ni tó pé ẹni tó sọ wà ní France àti ó wà ní Italy ẹni tó sọ sí wà Nàìjíríà ó ti cut across nations nìyẹn so kò ní àrùjáre kan pẹ̀lú bí Italy ló wà àti bí Nàìjíríà tó bá ló ti jẹ́ tó rí káàsì pé lẹ́tà ló kọ síyàn báyìí láti Italy tó jẹ́ pé ìnìkan lè rí kà ó lè má ní ọ̀fẹ́ǹsì púpọ̀ nínú torí kò sẹ́ni tó gbọ́ láàrin ẹ̀yìn méjì yẹn ni tó àwọn nǹkan tí mẹ́ta bá ti gbọ́ tí ìbá ṣe láàrin ẹnìkan sẹ́nì kejì a lè pera wa lólè láàrin ara wa báyìí títí kẹta ò bá ti gbọ́ ó lè má sọ fẹ́ǹsì ń bẹ̀ ṣùgbọ́n tèmi pẹ̀lú yín bá jókòó báyìí káàdìjù kan náà ṣe ìkẹta wa tó wá pè mí lólè lójú àlejò kẹta yẹn ẹni yẹn dájú kò dájú ṣùgbọ́n tá a máa tó ń gbọ́ nǹkan tá à ń sọ ó ti dìwà ọ̀daràn ṣùgbọ́n lórí social media báyìí tí mo yẹ millions of people tí wọ́n ti gbọ́ ó ti kó lè tí mẹ́ta ó lè di thousands of years tó ti gbọ́ ó lè di an offence tó jẹ́ universal crime universal offence ni so anywhere náà ló ti lè jẹ́jọ́ ẹ̀ lẹ́yìn bá fẹ́ kán repatriate ẹ̀ wá sí Nàìjíríà part of it lẹ́yìn náà bá dẹ̀ fẹ́ lọ ka mọ́ ìdílé ẹ̀ ń bẹ̀ àti kíkiri tó bá wà náà àláwẹ̀ so the comes all over the world any cyber crime kò síbi tí wọ́n ti lè try ẹ̀ universal jurisdiction ní irú nǹkan fẹ́ yẹn so torí nǹkan tó ń sọ sí sí yìí àti tó bá wá rí kí o tó fi lè establish ẹ̀ wípé àwọn tó ń dárúkọ yìí àwọn gangan ló wà nídìí problem yẹn. with evidence. So bóyá ó lẹ́bídẹ́ǹsì ẹ̀ yes. àmọ́ ìgbàtọ́wọ́ agbófinró bá tó amú evidence ẹ̀ jáde tí ò bá dẹ̀ rẹ̀ evidence mú jáde a lè tẹ́jọ́ ẹ̀ sun àwọn nǹkan tó rọ̀ mọ́ ẹ ṣe gọ́sà ojú òní tì yín lágbára Ọlọ́run ẹ ṣe Ọlọ́run àbá san ẹlẹ́sàn olóore ẹ ṣe lọ́ọ̀yà wa ẹ ṣe gọ́sà tó alhamdulilayi rabbil alamin mo lérò pé gbogbo wa la gbọ́ ọ̀rọ̀ tí agbẹjọ́rò wa tí wọ́n bá wa sọ láti ìlú Àbújá báwọn ṣe máa ń kọ́ wa lẹ́kọ̀ọ́ lórí ètò yìí nìyẹn ní gbogbo ìgbà mo kí Kinga Lẹ́ṣinlọ́yẹ́ you are welcome tó alhamdulilayi rabbil alamin fún àǹfààní gbogbo ẹni tó ṣẹ̀ṣẹ̀ join wa sísítà tí wọ́n ń pè ní ìṣẹ̀ṣe làgbà ó fi ẹ̀sùn apànìyàn kàn mí wípé man Alhaji kí náà porúkọ ẹ̀ lẹ́ẹ̀kan náà Alhaji Laji Abbas ààrẹ òpìtàn tí máa yẹn pariwo síta pé nọ́mbà kan disturb òun nọ́mbà kan fẹ́ pa òun nọ́mbà kan ó send threatening message sí òun tí máa yẹn pariwo síta yá ní ìṣẹ̀ṣe làgbà yẹn ló wá lọ gbé sórí péjì ẹ̀ wípé Al-Fulanniy ìyẹn èmi àtàwọn ẹbí mi àwa la fẹ́ pa
Laji Abbas àwọn tó dẹ̀ jù wá lọ nù ìjọba ọmọ Nàìjíríà ni even kó ti dọmọ Italy or kó ti dọmọ ẹni ìlú tí ìbáwò kó dà láyé ó lè ti ìlú kan kó máa sọ̀kò sí ìlú kejì láti lè dá wàhálà lẹ̀ or láti lè bà tẹnìkan jẹ́ or láti lè fi ẹ̀sùn apànìyàn láti fi kàn yàn. Kí là ń bára wa fà lórí social media? Ìwọ ń ṣẹ̀sìn eléyìí ń ṣẹ̀sìn eléyìí, kálukú ń ṣẹ̀sìn títí ẹ̀. Kò tí ìwà débi wípé ókè o ìwọ ló fẹ́ pa lágbájá tó dẹ̀ ní evidence. Àdẹ lè sọ ó lè ní evidence ẹ̀. Ìjọba tí ó bá wa dá sí ìjọba ó bá wa dá sí. Mo kí Barrister US Imam, you are welcome to this program. So ìjọba wọ́n bá wa ṣe kíni, wọ́n bá wa dá sí ní ìlú tó wà kó wálé láti wá bá wa kó wá mú evidence ẹ̀ wá. Laji Abbas tí ó ìṣẹ̀lẹ̀ sí gangan fúnra rẹ̀ ẹnìyẹn òun pariwo ara ẹ̀ síta ni bóyá Laji Abbas ló wá sọ fún òní o àbó òun rí traces ìgbà tó máa rí nọ́mbà yẹn ó rí pé Al-Fulanniy àtàwọn ẹbí ẹ̀ ni kò jẹ́ gẹ́gẹ́ bí ó ṣe jẹ́. Tá bá wà lórí social media èèyàn láti máa caution àwọn nǹkan tó lè kó àdánwò tó lè kó àgbákòbá. Má believe pé torí bóyá pé ò sí Nàìjíríà àbò wà ń lù kan bàbá torí pé wà nílùú kan nísìn wà máa torí ẹ̀ láti kó àdánwò. Àìmọye ẹni tó wà ní àwọn ìlú tó wà ń lù òfin lágbára tí wọ́n á lọ gbé láti ìlú yẹn tí wọ́n á gbé wá sí ìlú mi. Àìmọye àwọn èèyàn bẹ́ẹ̀ tí wọ́n á ti dáràn tí wọ́n á lọ gbé wọn láti ìlú kan kódà kò kí ṣe Nàìjíríà nìkan ààrẹ ẹni tó wá gbé láti Nàìjíríà tán gbé lọ sílùú òyìnbó, ààrẹ ẹni tó lọ gbé láti Dubai tán gbé lọ sí Amẹ́ríkà tó lọ jìyà ẹ̀, ààrẹ ẹni tó gbé láti Kenya tán gbé wá sí Nàìjíríà tó ń bẹnu ẹ̀wọ̀n báyìí. Wọ́n tàn ó jáde kúrò, wọ́n gbé jáde kúrò láti London, wọ́n gbé jáde ó dẹ̀ dé Kenya wọ́n dẹ̀ gbé ó wà nú ẹ̀wọ̀n báyìí. Kò sí ẹnìkan tó lágbára tó ju òfin lọ. Ẹ̀rí tó ní tó fi mọ̀ wípé èmi ni mo fẹ́ pa Laji Abbas ààrẹ òpìtàn wá jẹ fún ìjọba Nàìjíríà pẹ̀lú àṣẹ ti Ọlọ́run, pẹ̀lú àṣẹ ti Ọlọ́run. Jẹ́ kí n tún ṣe ń gbẹ́rẹ́ pàkọ́ èmi nìkan kọ́ o, èmi nìkan kọ́ o, ṣọ̀kẹ́ èmi nìkan kọ́ ló dárúkọ àtèmi àtàwọn fámìlì mi dẹ̀pọ̀. Al-Fulanniy family àpọ̀ wọ́n wà ní Italy ibi tó wà yẹn, wọ́n wà l'Amẹ́ríkà, wọ́n wà l'Abuja. Al-Fulanniy family ń ṣèjọba lọ́wọ́, wọ́n wà káàkiri àgbáyé bẹ́ẹ̀, wọ́n wà London tó jẹ́ family mi pẹ̀lú àṣẹ t'Ọlọ́run fúnra rẹ̀. Ṣòrọ̀rọ̀ tá ìjọ ń sọ tẹ́lẹ̀ ìṣẹ̀ṣe ní ìṣẹ̀ṣe òun lójú ọ̀nà, Islam yìí sójú ọ̀nà, kálukú ń polówó ẹ̀sìn ẹ̀ nìyẹn. Kò sẹ̀sẹ̀ tó lè disturb pé kò má ṣe ẹ̀sìn kankan. Tó ń gbà tí wọn náà bá ti disturb pé káwa náà má ṣẹ̀sìn kankan, ká má ṣẹ̀sìn wa ṣẹ̀sìn títí ẹ̀. Àmọ́ tí wàá débi wípé èmi ni mo ní ká lọ pààyàn, èmi wọ́n allege mi pé èmi ni mo ní ká lọ pa ẹni ẹlẹ́ni. Ọlọ́run ọlọ́jọ́ ni a gbà fún wa. Kéèsì bẹ̀rẹ̀ náà nù, kéèsì bẹ̀rẹ̀ kójú bá ń lọ. Gbogbo fídíò mi tí n bá wá ṣe tí n bá ti wá threatening life ẹ rí or ti threatening life ọmọ ẹ àbí bí tí mo ti dárúkọ ẹ rí pé mo wá ń ba tiẹ̀ jẹ́, mo wá allege ẹ pẹ̀lú nǹkan tí ò kì í ṣe títí ẹ wà mo jáde. Ọlọ́run lọ́jọ́ ni a gbàdúrà wa inna jundana lahumul ghalibun, wa inna jundana lahumul ghalibun, wa inna jundana lahumul ghalibun. Kò ní jù báyìí lọ fún program mo sọ fún gbogbo wa pé mi ò ní pẹ́ lórí program ní tí mo wá ṣàlàyé náà nìyẹn. Ẹ̀yin tẹ́ dẹ̀ send kíní write up yẹn tẹ́ send yẹ, Ọlọ́run á san yín lẹ́san olóore o, Ọlọ́run á gbàdúrà yín o, Ọlọ́run á dúró tì wá o. Ẹ ṣé àdúpẹ́ gbogbo ẹ̀yin tẹ́ join wa lálẹ́ yìí
mo rí àwọn èèyàn rẹpẹtẹ ń bẹ̀, mo rí Haji Lukman níbẹ̀ láti Amẹ́ríkà, kódà mo rí ìpìlẹ̀ ọ̀rọ̀ mo rò náà níbẹ̀ tó náà ń wò wá, tó Ọlọ́run san kálukú wa lẹ́san olórí. àwọn èèyàn pọ̀ tán wò wá lórí prógrámù yìí, Ọlọ́run á gbàdúrà wa, yọ́nú sí wa. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.